ńlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé akọ aláǹgbá tẹ̀ ń fojoojúmọ́ rí ti dárí mọ́lẹ̀ kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló tẹ́ lọ́rùn o kì í sì ṣe gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè rẹ̀ ló wà ní ìbámu pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tó o bá ti ṣe tán pé o fẹ́ ga láyé o ní láti lọ kó ẹ̀kọ́ àtẹ̀mọ́ra kó o rí kó o ṣe bí ẹni tí ò rí kó o gbọ́ kó o fi gbígbọ́ ṣe aláìgbọ́ ìwọ tó o sì ń làkàkà láti là ó wá fẹ́ máa gbọ́ ẹni tó ti là lẹ́nu ó sì ń sáré àti ga ó wá fẹ́ máa bá ẹni tó ti ga jiyàn má jẹ́ ń tàn ẹ́ kó o gbọ́n bí ifá kó o mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ kó rọrùn fún àwọn tó ga jù ẹ́ lọ láti gbà wípé àwọn jẹ̀bi rẹ nítorí náà gbogbo ògbà kọ́ lọ̀rọ̀ gbogbo ògbà kọ́ ni àròyé mo gbó lẹ́nu ṣáṣá a máa ṣe àkóbá fún ni òótọ́ ọ̀rọ̀ wọn lésì ṣùgbọ́n gbìyànjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó o máa pa èsì jẹ pé wèrè lọ́kọ ìyàwó kí wọ́n lè jẹ́ kó o ráyé gbé Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ọ́n ṣe àmín.